ìta gbangba ilé Honorable Abiose Abdulrazak ló gba òbítíbitì àwọn obìnrin eléyìí tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú UPR ìyẹn ẹgbẹ́ ilégi òṣè tó ní àmì òṣùmàrè lórí èyí tí ó parapọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún tí ń ṣe ọdún àwọn obìnrin eléyìí tí wọ́n fi ń pariwo ẹ̀tọ́ wọn síta fún àwọn tí wọ́n jẹ́ aṣíwájú láti gbọ́. àwọn obìnrin ìjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú yìí àtàwọn tí ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ ló parapọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún ọ̀hún níbi tí ó ti wáyé fún gbogbo wọn lápapọ̀ ní gbọ̀ngàn ilé ọmọlẹ́gbìmọ̀ aṣòfin Razaki Abiose. lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ ẹni tó ṣíwájú fún àwọn ikọ̀ eléyìí tí ó ń darí ètò ọ̀hún tó jẹ́ kí ètò náà kó ṣeé ṣe ló gba ọ̀rọ̀ sọ lójú gbogbo àwọn tí wọ́n jẹ́ ìkàn tó wà ní ìkàlẹ̀ bíi ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin olóyè Louis Lavonu Gbẹ̀hùnù tó wà ní ìkàlẹ̀ àwọn lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú náà lẹ́kùn ìdìbò ìkọkànlélógún àti ìkejìlélógún lólórí ọ̀fẹ́ láti péjú pésẹ̀ síbẹ̀. ọ̀gbẹ́ni Paulin Ọláríwájú Ọ̀ṣẹ́ndé tó gba ọ̀rọ̀ sọ ṣe àlàyé nípa èròǹgbà wọn fún àgbékalẹ̀ ọdún ọ̀hún tí ó wáyé léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ kí wọ́n fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà tí ó wáyé. arábìnrin Olga Akitobi ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí ẹkùn ìdìbò kọkànlélógún fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó wà ń kalẹ̀ ló fi ìjókòó yá àwọn ènìyàn náà sí. lásìkò tó ń sọ̀rọ̀ akọ́nilẹ́kọ̀ọ́ ọ̀mọ̀wé ni arábìnrin òbí ẹ̀yẹ sọ̀nà mẹ́tọ́ ló gba ọ̀rọ̀ sọ lórúkọ gbogbo àwọn obìnrin tó wà ní ẹ̀ka ìjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ̀ ló sì ṣe àlàyé nípa agbára àti àwọn nǹkan eléyìí tí ó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ káàtó fáwọn obìnrin tó yẹ kí ìjọba kó bójú lámẹ̀tọ́ wò. ọjọ́ kẹjọ oṣù eléyìí tí í ṣe ìkẹta wọ́n ní ọjọ́ yìí ló jẹ́ ọjọ́ tí wọ́n lè fi béèrè fún àwọn ẹ̀tọ́ wọn àti láti jẹ́ kí obìnrin kó dẹ́wà fúnra ẹ̀ lórí ọ̀nà àti túbọ̀ ṣe ìlépa rẹ̀ nípa àwọn nǹkan tí ó ń fẹ́ láwùjọ kó lè bá ṣe ṣe. fún ìtẹ̀síwájú arábìnrin Martin Bankole tó jẹ́ aṣojú àwọn obìnrin níjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ nípa àwọn nǹkan ilé tí wọ́n ń jìjàdò láti béèrè kí ó yẹ kí ìjọba kó ṣe iṣẹ́ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ìyà kéékèèké tó tún jẹ àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí kí wọ́n lè bá wá gbòdẹ́kọ̀ fún un. bákan náà ni wọ́n tún wá sọ síwájú sí i nípa àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ Patrice Talon tó ń gbé pẹ̀lú àwọn ètò ìṣèjọba rẹ̀ wípé ó tó yìn. bákan náà ló yẹ kí àwọn kí wọ́n fi ìdùnnú àti ayọ̀ fi gbóṣùbà ìkárì láyé fún iṣẹ́ takuntakun tí ààrẹ orílẹ̀-èdè náà tí ó ń ṣe. wọ́n fi kún ọ̀rọ̀ wọn lásìkò tí ó ń sọ̀rọ̀ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin olóyè Louis Lavonu Gbẹ̀hùnù ó wá gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ wípé àkòrí tó jáde fún tọdún yìí ó wà ní ìbámu pẹ̀lú ohun tí àwọn obìnrin láti ronú lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀. ó ní ìjọba ń gbìyànjú láti yọ ohun tí ó jẹmọ́ kí a kóra wájọ kí a jẹun kó jẹ́ pé eléyìí náà ni ó máa jẹ́ pàtàkì ọdún. ó ní eléyìí kì í ṣe pàtàkì ọdún bí kò ṣe wípé kí a ronú lórí bí ìgbé ayé àti ìgbádùn ṣe lè bá àwọn obìnrin láwùjọ. ó wá ra gbogbo àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé kí wọ́n gbìyànjú láti ṣe iṣẹ́ kárakára kí wọ́n túbọ̀ gbé àsíá orílẹ̀-èdè yìí sókè síwájú sí i. nínú gbólóhùn ọ̀rọ̀ rẹ̀ ti fi ń lépa pé kí gbogbo èèyàn kí a lépa fún àlàáfíà látẹnu ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin ló ti jáde. níparí ohun gbogbo aláǹfààní láti súnmọ́ arábìnrin Zanu Àríkẹ́ Julie èyí tí ó gba ọ̀rọ̀ sọ̀rọ̀ láti ṣe àlàyé fún wa nínú gbólóhùn tí ó fi sọ̀dí mọ̀ lórí àkòrí tí wọ́n ṣe. lónìí aṣọ́dún àwọn obìnrin a sì rí i pé ẹgbẹ́ ipe ó ní obìnrin kò tọ́ ní jẹ́ ihun yá máa wọ́nẹ̀ kò ní jẹ́ ihun yá kò ní pọ́nlé kò ní jẹ́ ihun yá kò ní gbéga kò ní jẹ́ ihun yá kò ní fu ọlá fún a gbọ́dọ̀ fu ọlá fún obìnrin lẹ ṣe mú ọdún òní. èèyàn pọ́nlé obìnrin yẹn yóò nàníyàn obìnrin yẹn yóò lè gbélu ẹ̀ dàgbà obìnrin yẹn yóò mọ ìṣòro obìnrin ẹlẹgbẹ́ ẹ̀ obìnrin yẹn yóò lè gbèjà àwọn ọmọ pé gẹ́gẹ́ bí ìyá obìnrin yẹn yóò lè mọ ohun káàkù káàtó a gbọ́dọ̀ fún ara wa hàn gẹ́gẹ́ bí ó ní yóò ní ipá àti agbára láti ṣe àwọn iṣẹ́ ńláńláńlá ní orílẹ̀-èdè kó má jẹ́ pé kankan jókòó nílé lásán. lọ́wọ́lọ́wọ́ àwa fún ara wa a gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ ká sì gbé ìgbé ayé ìyẹ́ mú fún orúkọ yóò ní òun sọ fún ni lára ẹ̀ orúkọ yẹ kó parẹ́ bàbá kò ní ká lọ lépọ̀dé ká kó lépọ̀dé ká wálé. ǹjẹ́ ṣé bàbá yìí ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún péjú pésẹ̀ síbi ayẹyẹ náà tí ó wáyé níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ti wà níkàlẹ̀ láti fi etí gbéyàwó ọ̀rọ̀ nípa bí ayẹyẹ ọdún ètí ìṣọdún àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú UPR bí ó ti wáyé lákàtà Honorable Abiose Razaki. Kásùmùsùlà ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV Abudu Ọ̀làníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀ lásìkò yìí. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.